Dauda Asikolaye, èmi ni administrative secretary OPC. Bákan náà, èmi tún ni Báàrẹ Jíròrò Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá. Ní orúkọ Ìbà Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò ti gbogbo ilẹ̀ Yorùbá. Wọ́n ní kí n sọ fún yín wípé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC jákèjádò gbogbo Nàìjíríà àti ẹ̀yin ọmọ ẹgbẹ́ wa tí ẹ wà ní òkè òkun tí ẹ dá sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ láàrin ọ̀rọ̀ Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho. So wọ́n wá ní pé kí n ṣàlàyé fún yín pé láti wákàtí ọ̀wọ̀ yìí lọ wípé àwọn ọba kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá àti àwọn ọ̀tọ̀kùlú ní Nàìjíríà wọ́n ti bá àwọn sọ̀rọ̀. So bákan náà dẹ̀ ni àwọn èèyàn ní ilẹ̀ òkèèrè wọ́n ti ń pe àwọn tó ti ń dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho. So gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ṣe mọ̀ wípé ohun tí àwọn guide against ni wípé ó ní orúkọ Ìbà Gani Adams. Níwọ̀nba ìgbà tí adẹ̀ ti rí fọ́nrán kan tí ó ti jáde tí láti ọ̀dọ̀ Ọláyẹmí Kóìkì tó jẹ́ agbẹnusọ fún olóyè Sunday Igboho lẹ́yìn tí àwọn lọ́balọ́ba ti dá sí tí àwọn ọ̀tọ̀kùlú dẹ̀ ti dá sí. So fún ìdí èyí ààrẹ ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ wípé kí a ceasefire ká stop láti máa ṣe fídíò nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho láti wákàtí ọ̀wọ̀ ìlọ. So ààrẹ ní kí n sọ fún yín pé ohun tí àwọn wà fún tí àwọn ń tọrọ fún òun náà ni wípé kí bí ilẹ̀ Yorùbá bó ṣe máa tẹ̀síwájú bí ìṣọ̀kan ṣe máa wà ní ilẹ̀ Yorùbá pàtàkì jùlọ lásìkò tí a wà yìí tí a rí wípé àwọn ṣùgbọ́mí wọ́n pọ̀ ní ilẹ̀ Yorùbá bí gbogbo àwọn ọmọ Yorùbá bá ṣe máa fi ìmọ̀ ṣe ẹyọ kan tí a máa rí wípé agbógun ti àwọn tí wọ́n ń da àwọn brothers wa sisters wa mọ́mì wa dáàdì wa láàmú òun ni ó jẹ wá ní ogún. So gẹ́gẹ́ bí a ṣe ń bá ètò wa bọ̀ láti ilẹ̀ ohun tí àwa náà tí à ń sọ fún àwọn tí wọ́n jẹ́ kákọ́ sọ̀rọ̀ olóyè Sunday Igboho òun náà ni wípé kí wọ́n stop láti máa bú ọ̀gá wa láti máa bà ọ̀gá wa ní orúkọ jẹ́ láti máa pè wọ́n ní orúkọ oríṣiríṣi. Àmọ́ nígbà tí ọba dẹ̀ ti dá sí tí àwọn èèyàn Ṣàràkí ti dá sí tá dẹ̀ ti rí fọ́nrán tí agbẹnusọ olóyè Sunday Igboho ti gbé jáde láti lè bá àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Igboho sọ̀rọ̀ láti dẹ́kun bíba orúkọ Ìbà Gani Adams jẹ́. Fún díẹ̀ yìí àwa náà fi àsìkò yìí a fi sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa àwọn olólùfẹ́ Ìbà Gani Adams àti ní ilé láti ní òkè òkun wípé a fẹ́ kí ogún mi ní ilẹ̀ Yorùbá káwá bá ṣe máa wá ìṣọ̀kan láàrin àwọn ọmọ Yorùbá kádẹ̀wá bí a ṣe máa dáàbò bo ilẹ̀ Yorùbá tí ilẹ̀ Yorùbá tó fi máa túbà tó fi máa túṣẹ́. So wọ́n bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ àti gbogbo ẹ̀yin tí ẹ dá sí ọ̀rọ̀ náà wípé ẹ jẹ́ ká ṣe mú dúró náà kí a jẹ́ kí àlàáfíà kó jọba ní ilẹ̀ Yorùbá. Ẹ ṣé.